Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì ní ọ̀fẹ́. Orin Dafidi, orí 1. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn rẹ̀ wà lé òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ló ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò, tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀. Ewé rẹ̀ kì yóò sì rẹ̀, àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí náà, àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ lé àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo. Nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé.